a ti ń gbààwẹ̀ báyìí ẹnì kọ̀ọ̀kan wá ó ṣírò ọyọ ọdún tóhun jẹ́ ó ṣírò ọyọ ọdún tóhun jẹ́ láyé ó ṣírò ọjọ́ orí ẹ̀ kó wá ṣírò iye tóhun ti ń gbà ó wá ṣírò iye àwọn tóhun ti gbà láyé òun. ǹjẹ́ àwẹ̀ tó gbà yẹn ó tẹ̀ lófin ǹjẹ́ àwọn àwẹ̀ tó gbà tó fi ògbó ká tó gbogbo tó bá kà lọ́jọ́ orí rẹ̀ yóò gbà pẹ̀lú òfin kágbàwẹ̀ bí òfin kàtẹ̀lóluwa kágbàwẹ̀ bí òfin kàtẹ̀lóluwa kábẹ̀rù Olúwa la'allakum tattaqun kìí ṣe gbogbo alámutí àmáwọn tó mutí wà kìí ṣe gbogbo wa là ń hùwà tí ó dá àmáwọn tó hùwà tí ó dá pọ̀ a rí mùsùlùmí ni wọ́n sọ ipé òun ni láńlọ́dù àmọ́ òun ni ò ṣe bá lójú òun ló burú níbi ìbálò mùsùlùmí ni ó tó wá jẹ́ láńlọ́dù ó wá burú lẹ́ni tá bá lò ó láwọn jẹ́ láńlọ́dù pàápàá tó wá jẹ́ kọ́kùnrin kan ìbálò wa ẹ̀sìn wa ò kọ́ wa ní báwo la ṣe báyàn lò ìtọ́lọ́run sì fẹ́ ká lò tó ṣe ń wípé ká gba àwẹ̀ ká kírun yẹn wọ́n tánà bí bọ̀ ẹ́stó ìwà ọlá náà gbẹ̀mì dìde fún ìwà ọlá yẹn ó wà lára àrùn ìwà ọlá yẹn ó wà lára àwẹ̀ tá fẹ́ gbà ìwà ọlá ó ń bẹ lára zakatolika yọ ìwà ọlá ń bẹ يا أيها الذين آمنوا إن الصلاة أقم الصلاة اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أبعد مؤمنين مسلمين ni ò ní ṣe bálò àmàni àwọn mùsùlùmí ẹ̀wọ̀n níwà wọ́n máa sọ pé mùsùlùmí ẹ̀wọ̀n níwà ṣẹ́sìn wa ni ò kọ́ wa níwà ṣáà nẹ́bì ni ò kọ́ wa níwà mùsùlùmí ló sì yẹ kó dájú ó dà kó jẹ́ mùsùlùmí pẹ̀lú wàárí ẹ̀ ó ní ìdíkò pèèyàn sẹ́sìn ìwà ẹ̀yẹn ni ó máa pè wọ́n sẹ́sìn nípa ẹ̀sìn yìí nǹkan tó kọ́ wọn ìwà rí ìwà ẹ̀yẹn ni ó máa pè àwọn èèyàn sẹ́sìn wọ́n máa yára rẹ̀ pé mùsùlùmí lẹ́ni ìgbé ìwà tó wù ní ẹ̀sìn yìí pèmí náà láti ṣe àwọn aláma wùwà tí wọ́n máa gbá ẹ má bá wọn ẹ má dà nǹkan pọ̀ pẹ̀lú wọn àwọn ni wọ́n máa wá bá ẹ má dà nǹkan pọ̀ pẹ̀lú wọn ẹ má pè wọ́n sẹ́sìn kí ni wọ́n ti le jù ẹ̀sìn wọ́n ti le jù ìwà wọn le gbogbo ẹ̀ ló le ànábì ò rí bẹ́ẹ̀ walakum fi rasulillahi uswatun hasanah ìwà rí wà lára ànábì tá kọ́ṣe laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira
sí wàtàwí lọ́dọ̀ wa gbogbo ìwà dáadáa wí kò sí lọ́dọ̀ wa bẹ́ẹ̀ mi ṣe ń sọ ìwọ náà bí rẹ wo káàkiri ìwọ náà wò káàkiri mo sì kíra rẹ léèrè pé ṣé ìwà tí bẹ lára náà tẹ̀sí kọ́ wa ṣe bẹ lára wa bí àwa wà nínú àwẹ̀ àwa wà nínú àwẹ̀ lábẹ̀rẹ̀ yìí ó di mẹ́wàá lè ó di mẹ́wàá lé ní àkó ìdá kan nínú ìdá mẹ́ta akọ́ ìdá kan nínú ìdá mẹ́ta ọlọ́run tó fún àgbà yóò fún apárí òkú àwọn àgbà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé pẹ̀lú wàárí ìwárí táwọn wì nígbàtà ti wà ní àwẹ̀ wọ́n ní òṣínú fún ẹni tí ó bá rí láti fi ṣínú à ń ṣe àwọn kọ̀ọ̀kan ṣe wò wọ́n ṣe àmọ́ àsìkò tá wà yìí ní Nàìjíríà ó lè tayọ ó lè tayọ ọ̀kan tí tẹ́lẹ̀ lè fẹ́nu sọ àwọn tó sì ń ṣe wò pẹ̀lú bó ṣe lè yẹn àmọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ló ń sùn lébi àmọ́pọ̀ tí wọ́n ti ṣe tó bá wọn ṣe tó ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló ń sùn lébi tí ó jẹ́ sàárè tí ó wà ní tó bìtú Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ wọn bá wípé man dhahaba ila firashihi mumtali al-batni wa jaruhu ja'i'un falaysa bi muslim sallallahu alaihi wasallam ó lé ìsìláàmù lọ kúrò lára arú èèyàn bẹ́ẹ̀ tó já sí pé ó lọ sùn ní ayọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ sùn lébi ó lé ìsìláàmù lọ bẹ́ẹ̀ yàn ẹni tí bẹ̀lẹ́gbẹ̀ ẹ̀ kóṣù lábí kóṣù ní ebi láì jẹ kankan tí wọ́n sì jẹ ní tó jẹ tó jẹ yóò tó ní àtẹ́sẹ́ kò lé èèyàn ó dúró bẹ́ẹ̀ iṣẹ́ táwẹ̀ fẹ́ ṣe lára wa pọ̀ tọ́lọ́n fi ní pé kàgbà kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun àwọn nǹkan tó fẹ́ ṣe yìí yóò ṣe wòsàn sára inú tí àwọn fẹ́ ṣe ní ara wa fẹ́ ṣe ìwòsàn fún ara wa yóò jẹ́ ẹ̀sìn yóò sì máa jẹ́ ẹ̀sìn fún wa awani as-sawmu dawal insaniya min da'fin nafsil bashariyya as-sawmu yuqawwi al-hayawiyya wa yuhayyiha lil-hurriyya sumu تشفى الدنيا من فيها الصوم دواء الإنسانية من ضعف النفس البشرية الصوم يقوي الحيوية ويؤيدها للحرية صوموا صوموا تشفى الدنيا مما فيها الصوم دواء الإنسانية دواء الصوم دواء الإنسانية من ضعف النفس البشرية ọ̀lẹ tí ó máa bá ẹ̀mí àwọn èèyàn ibi ọ̀lẹ tí ó máa bá ẹ̀mí àwọn ènìyàn الصوم يقوي الحيوية àwẹ̀ yóò fún wọn ní okun ara àwẹ̀ yóò fún wọn yóò mú lágbára yóò mú ènìyàn lágbára fọ́gbà ويهيئها للحرية yóò pèsè ẹ̀ yóò palẹ̀ mọ́ ẹ̀kalẹ̀ yóò palẹ̀ mọ́ ènìyàn kalẹ̀ al-hurriya kó ní freedom kí ọmọ ènìyàn kó ní freedom صوموا صوموا وشفى الدنيا مما فيها fàdúnìyà yóò wo ayé sàn yóò fọ ayé sàn mímọ̀ fi nínú gbogbo kò sí ta bára wa yìí bá a bá gbà rẹ̀ bó ti yẹ ká gbà á àwẹ̀ yóò wo ayé sàn yóò wo gbogbo kò sí ta bára wa yóò wá sàn fóònù ẹ̀ الصوم يزكي أنفسنا هيا بالصوم نزكيها àwẹ̀ yìí yóò fọ ẹ̀mí wa mọ́ àwẹ̀ yìí yóò fọ ẹ̀mí wa mọ́ háyà máa bọ̀ wá بالصوم نزكيها kó gba àwẹ̀ kó lè fọ ẹ̀mí ẹ̀ mọ́ kó gbà àwẹ̀ kó lè fọ ẹ̀mí ẹ̀ mọ́ ìjà àwẹ̀ yìí fọ wà lẹ́mí mọ́ ẹ̀jẹ̀ àbẹ̀rẹ̀ àwọn ẹ̀jẹ̀ àwẹ̀ yìí fọ ẹ̀mí wa mọ́ والدنيا تشكو أبا النعيم هيا بالصوم نداويها àwẹ̀ yìí ara gbogbo kálukú à ń bẹ nínú àgbádùn
ara gbogbo kálukú àmẹ́ nínú àgbádùn. àìgbádùn yẹn kìí ṣe pé tààrẹ ara àìgbádùn yẹn kìí ṣe ti àárẹ̀ ara. ààrẹ ẹ̀mí àárẹ̀ ẹ̀mí. ẹni tí ó sì gbádùn náà ní ààrẹ ara ẹni tí ó sì gbádùn náà ní àárẹ̀ ara. òun náà wà òun náà wà máa rẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀. àmọ́ táàwẹ̀ bá dé táàwẹ̀ bá dé ààrẹ yóò sì lọ àárẹ̀ yóò sì lọ. àláfíà ọmọ alékún àlàáfíà ó máa lékún. bí wo orí bí wo mọ́ èmi mọ́ rárá èmi èmi ni mo wí èyí tí mo sì rí ni báwẹ̀ ò bá sí la usalli siwa fardin wa lam asum èmi ìgbàwẹ̀ ju Ramadan ìlọ wa lam asum la usalli siwa fardin ẹ bá ti rí kí n ọ̀rọ̀ yẹn oto àmọ́ tí Ramadan bá yọ báyìí tó bá yọ àjọ máa ṣe ní ìgbà tó ti rẹ̀ ní agbára tí mo nínú àwẹ̀ yìí mi ò ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kó se mi kí ó bá kó má gbáwẹ̀ má dáwọn lóúnjẹ oòrò ó sì fẹ́ràn mi débẹ̀ ni ó sì fẹ́ràn bàbá wa débẹ̀ ni ó sì ní kọ́ má gbáwẹ̀ ó kánú àmì mi mú mara ni àwọn bàbá wọn ló mọ́ ara wọn. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. àwọn kan wà bí ẹka dúpẹ́ fún ọ̀tẹ́ àwọn kan wà bí ẹka dúpẹ́ fún tó sì ẹka rántí wọn èèyàn rí ni wọ́n wọ́n ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run wọ́n ti kọjá lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. ọ̀rẹ́ bàbá Sheikh Adam ni wọ́n ọmọ wọn sì wálé kíw ọmọ wọn náà wá dá tí bàbá fi ọmọ yẹn tọrọ lọ́dọ̀ bàbá ẹ̀ táwọn náà fi wé ẹ̀ tọrọ ọmọ náà wá dá lé tí bàbá fi ọmọ bẹ́ẹ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ bàbá ẹ̀. bàbá wa ṣí sàkété ọlọ́kùn kẹwọn nílẹ̀ Benin bẹ̀rún kìí ṣe pàgbàgbé wọn orí bàbá dáadáa púpọ̀ ni wọ́n ọmọ tí wọ́n mú wá sí markazi àfáà wa ni ọ̀nà ni a Sheikh Muhammad al-Fatih ọlọ́run kò kí àwọn méjì àti ìyàwó wọn tó ti lọ bá wọn àti gbogbo àwọn tó ti kọjá bẹ́ẹ̀ tí wọ́n ní orípa tó dáa àwọn àbúrò Sheikh Muhammad al-Fatih yìí ó bẹ̀rẹ̀ látorí Professor Abdulhamid Shees ó fi dórí Dr. Abdulrahim Shees ó fi dórí Sheikh Abdulgani Shees gbogbo wọn bẹ́ẹ̀ ó fi wá kan àwọn ọmọdọ́mọ ṣe ma ń pé kò kéré nìyàn wọ́n sọ markazi sakiti wọ́n sọ ní markazi ta'lim al-arabi al-islami bàbá ló lọ sọ fún bàbá náà bàbá yìí wá ọmọ yìí wá Sheikh Fatih ó wá dúró tí lè kí bàbá ẹ̀ bàbá wá lọ bẹ̀ bàbá ní ájì ṣíṣù ọmọ rẹ̀ kìí ṣọmọ mọ́ o ọmọ rẹ̀ yìí kìí ṣọmọ mọ́ o kìí ṣọmọ rẹ̀ mọ́
ó ti dàbúrò rẹ̀ ó ti di àbúrò rẹ̀ sórí bọ́lọ́ ń ṣe fún wọ̀nyí torí bọ́lá ṣe fún ọ yìí tó ṣe Muhammadu Fati fún ẹ tó ṣe Muhammadu Fati fún ẹ èmi náà fẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́ ṣe fún èmi náà fẹ́ bẹ́ẹ̀ هنالك دعا زكريا ربه ibi náà làfá Fati ti jáde ibi náà làfá ti jáde tó fi múlé kí o bàbá ẹ̀dání tó fi múlé kí o bàbá ẹ̀dání wọ́n ti wá ṣaláìsí àwọn àbúrò ló wá mú dání nìsìn ó ti wá ṣaláìsí àwọn àbúrò rẹ̀ ló wá mú dání nìsìn هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء èèyàn fi ẹni tọ́lọ́mbá ṣe fún èèyàn fara ẹ̀ tọrọ kìí ṣe kó máa bínú ẹ̀ ìṣẹ́ pé kó máa bínú àti kó máa dára àti kó máa pẹ̀tọ́ rẹ̀ bàbá lóore tó dá ọlẹ́ ẹ̀tọ́rọ pé wọ́n tó ṣe lé ìpele ìṣẹ́ tèmi náà báwo ló ṣe fẹ́ fi tẹlòmí tọrọ táníyàn rẹ̀ ò dá tíwà rẹ̀ ò dá ìtí Islam fẹ́ kọ́ wa ní tàbá wá ṣe léyìí amẹ́kọ̀ọ́nú ẹ̀ nípa ìtí Islam fẹ́ káàdà tẹ́lẹ̀ pé Islam tún gbésí ayé wa ṣe ó ń tún ọ̀la wa ṣe bọ́ bá wọn ẹ̀ máa wò mí kó máa ẹgbẹ́ kí ló ń wí kò ṣe wá sí kò ṣe tẹ̀síìrì kí là ń ṣe èyí tó ń ṣe láń sọ fún ẹ pé kò dáa ó tó tẹpẹlẹ mọ́ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون táwẹ̀ fẹ́ kọ́ wa ó ní lánàá ní àná mo sọ̀rọ̀ àwọn bàbá sọ̀rọ̀ àwọn wáàsí tí mo sì ṣe àwọn wáàsí tí bàbá wá ṣe fún wa ní ní òkó jẹ́ bàbá láwọn òkó jẹ́ wáàsí tí mo tẹ̀síìrì ta sọ̀rọ̀ sí lánàá ní òkó jẹ́ bàbá òkó jẹ́ ìdí tí mi ò fi kó jẹ́ ìdí tí bàbá òfi kó jẹ́ tí mi ò sì ní kó jẹ́ tí bàbá ò sì ní kó jẹ́ ní wípé gbogbo ọjọ́ tí mo ti ń ṣe tẹ̀síìrì bí gbogbo ọjọ́ tí bàbá ti ṣe tẹ̀síìrì bí láti gbà tí bàbá ti kú láti gbà tí bàbá ti kára ti jáde láyé tẹ̀síìrì tí mo ń ṣe tẹ̀síìrì tí bàbá wá ṣe fún wa ní ebúyàn bàbá kì í búyàn lọ wo tẹ̀síìrì mi lọ́wọ́ tẹ̀síìrì bàbá tó bá ní láti gbọ́ tó bá ní láti gbọ́ kó wá wo bí tí mo ti búyàn kó wá wo bí tí bàbá ti búyàn ohun wá ní ìsìn yóò ti máa tó ọgbọ̀n ọdún láti ọgbọ̀n ọdún mi ò búyàn bàbá kì í búyàn mi ò wọ́n búyàn mi kì í búyàn ọ̀tọ̀ mi kì í búyàn ọ̀tọ̀ bàbá kì í búyàn ọ̀tọ̀ mi ò búyàn ọ̀tọ̀ bàbá ò sì búyàn ọ̀tọ̀ ó yàtọ̀ tó síra wọn àmọ́ méjèèjì yẹn bákan náà lórí lọ́dọ̀ bàbá wa mi ò mọ̀ yán bú bàbá wa mọ̀ yán bú mi èé sì búyàn bàbá kì í sì búyàn
jẹ́ olùmọ̀ lọ jẹ́ ní bàbá wa lọ a kò ṣe súnmọ́ kò ṣe kìí rẹ́ni problem ẹniyẹn kò ṣe súnmọ́ kìí rẹ́ni problem ẹniyẹn ṣe mo ti wá rẹ́ni ní ìsìn àmọ́ ń gbà yẹn mi rẹ́ni àmọ́ ń gbà yẹn bàbá wa kìí rẹ́ni àìkí rẹ́ni yẹn ó yàtọ̀ sí burú ó yàtọ̀ sí ó burú èèyàn burú ó yàtọ̀ sí inú ẹ̀bù èèyàn burú ó yàtọ̀ sí inú ẹ̀bù kó rẹ̀ lórí wọ̀nyí mọ̀ ìpé mọ̀ rẹ̀ ẹlòmí máa ń tó bẹ́ẹ̀ bàbá kìí rẹ̀ rárá gbogbo bàṣá wọ́n bá rí mi tí mo bá bẹ́ẹ̀ nìkan ṣàwádà kódà tó fi mọ́nú àwọn ọmọ kíláàsì wa ṣe máa rẹ̀ ní èèyàn ṣe wà tí ò ní rẹ̀ àmọ́ tí bá ti jókòó lórí iṣẹ́ ni ìgbà tí mo wọ kíláàsì tí mo ń teach mo ṣiṣẹ́ Kano Kano State Ministry of Education mi rẹ̀ ní kíláàsì tí bá wọ kíláàsì báyìí tí bá fi ṣáájú student mi wọ kíláàsì máa ti lẹ̀kùn ní ó ṣe rí kanáà nígbà tí mo kúrò tí mo wá padà sí Markaz bẹ́ẹ̀ náà ni tí n bá wọ class mi ní problem ní bùkátà kan pẹ̀lú student lọ ju kí n kọ́ lọ so nǹkan tí mo fẹ́ kọ́ kìí ṣẹ̀rí ìsìn ní sọ fún yín pé pàtílàdé pé kìtàkùdù ní yé mo fẹ́ kọ́ ẹ̀ rárá so kò yẹ kí n di aláwàdà so bí n ṣe wà ní tí bá wá ń di iṣẹ́ mi ò fẹ́ràn kan mi iṣẹ́ yẹn iye ìṣẹ́jú tí wọ́n bá fi ilẹ̀ fún mi 35 minutes àbí 40 minutes subject mi nìyẹn má dá mi nìyẹn náà mo wá wà bẹ́ẹ̀ ìdáhùn yìí nínú àwẹ̀ bí Islam ṣe fẹ́ ká rí òun là ń wá láti tún society tá a wà yìí ṣe láti tún àwùjọ tá a wà yìí ká tún ṣe يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون àwùjọ tá a fẹ́ tún ṣe yẹn ọwọ́ àwọn àfáà ló wà táwùjọ bá dáa àwọn àfáà la jẹ́ kó dáa táwùjọ bá bàjẹ́ àwọn àfáà la bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan la máa sọ̀rọ̀ àfáà church pastors bishops àmọ́ èyí tó kọ́kọ́ kàn wá káwa mùsùlùmí dà àwa lábáyé jẹ́ àwa mùsùlùmí àwa àfá lábáyé jẹ́ débi tó dé yìí àwọn àfá mùsùlùmí lábáyé jẹ́ débi tó dé yìí òótọ́rọ̀ ní ká bára sọ àfá tó ní ìyàn ó mú ṣọ́mọ rẹ̀ máa jẹ́ tíra ní ìyàn ló dé yìí kò sí àǹtígbé kò sí káàfà kọ̀ọ̀kan kóbi rẹ̀ léèrè nǹkan tó ń gbà tó ń forúkọ ìsìláàmù gbà gbogbo nǹkan tó ń fi orúkọ ìsìláàmù gbà kí ni Islam benefit látàrí kí ni Mùsùlùmí benefit látàrí èyí tó bá tó kò ṣe fáàrí pé mo lówó àfáà tó ṣe fáàrí kò lówó ìbò ló ti rí àfáà tó ṣe fáàrí kò lówó ìbò ló ti rí
ọ̀nà tí wọ́n fi ń lówó ọ̀nà tí wọ́n fi ń lówó òun ni kó lásìkí tí mo sọ òun ni kó ní àsìkí tí bàbá sọ níbo ló fẹ́ rú owó tí wọ́n dá fún ẹ owó tí wọ́n dá fún ẹ alubára ní ẹ alubára ní ẹ fine bara nígbàtà alubára bá ṣe fáàrí pé olówó ní nígbàtí alubára bá ṣe fáàrí pé olówó lòun ní níbo ni owó yẹn níbo ló ti rí owó yẹn iṣẹ́ kí ló ṣe ilé kan kálọ̀ ní ṣúná kálọ̀ ní òkú káwọn ṣàgbà sí ilé ìjọ ní à iṣẹ́ kí ló ṣe ní ọlọ́run olówó ìwọ̀n náà tí wọ́n bá sì fún ẹ tó fún yàn ọ̀hún ló jẹ́ wọ́n bá kó fún ẹ pé bá fún yàn tó fún fáwọn èèyàn ọ̀hún ló jẹ́ ọlọ́run béèrè yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tí ọlọ́run béèrè tó bá di ẹrù owó ọ̀hún dé pé owó rẹ̀ eléyìí kọ́lọ́run fi ẹ̀mí òun kalẹ̀ òun fi ra iná ọlọ́run sọ àwọn iná ń bí la yanfa'u malun wọ́n á bímọ rẹpẹtẹ wọ́n fi wọ́n ṣe fàárí ọmọ mi ó ṣe kìíní ọmọ mi lélẹ́yìí ọmọ mi ló lọ bá ọmọ mi ló lọ́rìn àwọn èbí ma ń bí fi ṣe fàárí àwa la máa ń fẹ́ ni tí ó bá béèrè ọmọ àbùkù ní fáwà káwà bí la yanfa illa man ata Allah bi qalbin salim àfẹ́ni tó bá dé pẹ̀lú ọkàn tó lálàáfíà tó mọ́ bíra elérè tèmi náà bíra mi ṣọ́kàn ẹ mọ́ ẹni tó dá orúkọ markazi yìí lẹ̀ síwájú kí markazi yìí tó máa jẹ́ kí markazi yìí tó máa jẹ́ markazi ní Nàìjíríà yìí kò sí ẹni tó dá markazi lẹ̀ Sheikh Adam mú wá wípé nílùú wa o níbi báyìí o markazi yẹn jẹ́ markazi mo wá nílùú wa o lọ́kọ̀ọ́bẹ̀ báyìí o ìlú báyìí o ní àsìkò báyìí o mo wá káwà mọ̀ bóyó wà káwà mọ̀ bí ò sí láti ẹ̀bí lèrè náà ní pé tó bá ló wà ṣáájú èwo ni àkọ́kọ́ ẹni tí ó mọ̀ sí ó sọ markaz Sheikh Adam wọ́n kọ́ ní gbogbo èèyàn ti gbé ní ìsìn markazi kálùkù bẹ̀rẹ̀ sí ìyàbó ṣe wù àríwá markazi wa alùsùnnà markazi kìníkan tó bá tẹ̀ jọmọ markazi tó bá sọ markazi ó fi kọ́ ṣe àfáà rẹ̀ èwo ni tiẹ̀ tó gba àfáà yẹn tó ń sọ markazi ọgbọ́n èwo ni tiẹ̀ tó gba àfáà yẹn láàfáà ó sì jẹ́ wú mẹ́ ó wá tó máa sọ pé ó fẹ́ sọ markazi kí tiẹ̀ mẹ́ ẹ fura sí bí markazi yẹn irú markazi bẹ́ẹ̀ fura sí markazi kómi tí wọ́n bá sọ ẹ fura sí ẹni tó sọ wọ́n ń fi orúkọ bí ìgbà owó òótọ́ ọ̀rọ̀ bẹ̀ ní sọ fún yìí tàbádákẹ́ tá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ yí pé a mọ̀ tẹ́ ń ṣe àyàsí ni ọ̀bọ̀ a mọ̀ nǹkan tẹ́ ń ṣe àyàsí ló fẹ́ fi jẹun ní problem ẹ̀ àmẹ́ ti bá débi wípé èyàn fẹ̀ tí yí síta kò tí ẹ̀ sí ẹ̀sọ ọmọ mùsùlùmí mi tẹ́ fi ṣàǹfàní fún ẹ̀sọ markazi yìí àǹfàní tẹ́ ṣe fún
lágége ní àǹfààní tẹ́ ṣe fún pẹ̀lú orúkọ rẹ̀ tẹ́ fi gbowó. Ní gbogbo ilẹ̀ Lárúbáwá nìsín ní Kọ́tọ́rù ní kan lọ́bẹ̀ Kuwait náà wọ́n lọ káàkiri Markaz yìí lórúkọ ẹ̀ tajà. Gbogbo ilẹ̀ Lárúbáwá Markaz ti agége ní lórúkọ ẹ̀ tajà. Àmọ́ sí Markaz ò bá táyì tójú bọ́. Markaz ò bá wá tójú bọ́. Àyí tójú bọ́. Àyí lọ ní pé ókè Saudi afẹ́ gbówó mẹ́ o, Kọ́tọ́rù afẹ́ gbówó mẹ́ o, afẹ́ gba míníà, afẹ́ gba scholarship fáwọn ọmọ. Àyí kí tójú bọ́. Àwọn wà tójú bọ́. Ẹnìkan pé níbo ni Naam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Ẹn tí a ń wí nìyí. Ẹgbà tẹ́nìkan sọ pé kí ló ń gbà ní Cairo, kí ló rí gbà mẹ́, kí ló ń gbówó ní lọ mẹ́sàrí ń bẹ̀ kọlọ Cairo bẹ̀ bóyá wọ́n pín wọn lówó. Lọ sí mẹ́sàrí bẹ̀ kọlọ pèrè bẹ̀ gbogbo báyá wọ́n pín wọn lówó bẹ̀. Ìmọ̀ ni Sheikh Adam ni wọ́n wá lọ bẹ̀. Ìmọ̀ ni Sheikh Adam wá lọ bẹ̀. Wọ́n dẹ̀ jókòó tì. Ó náà ni wọ́n ti jókòó tì. Wọ́n béèrè owó kan lọ́dọ̀ wọn bẹ̀. Àǹfààní tá lè rí ní ẹ̀kọ́ fún scholarship. Èyí tá rí fáwọn ọmọ Markaz. Àti èyí tá rí fáwọn ẹlòmí àṣẹ ha káàkiri. Àwọn ògbówó. Àwọn owó tí wọ́n wá ń gbà yìí. Wọ́n dá Markaz ilẹ̀, Markazu kìníkan, Markazu kìníkan, Markazu kìníkan. Kó tíra ìwá àátẹ́, kó kíní wá àátẹ́. Ìwọ tó ń wáfà. Òfò nìyẹn. Wọ́n ti kó ẹrúgà tó mọ̀. Gbé tíra wá abẹ́tẹ́. Níbo náà ti ń tẹ nǹkan fún èèyàn lọ́fẹ̀ẹ́. Ṣàlàyé fún mi. Tó já sí pé tíra wọn bẹ́ẹ̀ tẹ́ lọ́fẹ̀ẹ́, ẹni tó sì tẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́ kò níye tó fẹ́ pín mẹ́. Wọ́n bẹ́ẹ̀ tẹ́ tíra lọ́fẹ̀ẹ́, ẹni tó sì tẹ́ lọ́fẹ̀ẹ́ kò níye tó fẹ́ pín mẹ́. Níbo ló ń ti rówó tí ó fi tẹ́? Àwọn owó tí wọ́n bá lọ gbàjọ. Markaz ó ń bá wọn tẹ́. Òun ló wá ń jẹ Markaz yẹn. Hakul milkiya wọ́n máa ń wà lórí tírà. Tó bá kó owó fún ilé oúnjẹ, èló ló fẹ́ gbà, ó wo iye tó ń fẹ́ gbà ní right yẹn. Ìwọ tó ní tírà ló ní right. Hakul milkiya ni ẹ̀kọ́ ìní mo ní ohun bẹ̀fẹ́ tó bá ṣe tírà àbí tó bá kọ tírà. Gbogbo ìgbà tí wọ́n bá tẹ̀ láyé, òun tó ní tírà yẹn ló ní hakul milkiya yẹn. Copyright yìí haku yẹn ǹjẹ́ wọ́n ń fún wọ tó ní tírà níbo ló wọlé sí. A sì sọ pé Islam náà là ń ṣe. Àmọ́ ẹni tí ó mọ̀ ń pa gbogbo kìíní
wọ́n bá tẹ tíra náà ni gba tíra ni òun sì gba tíra tó bá gba tíra wọ́n tẹ ní títẹ̀ tẹ́ pé bí suratin barraqa láwọn fọ́tò tí ó máa ṣe ojú lọ́yìn wọ́n tẹ tíra náà láwọn fọ́tò tí ó máa ṣe ojú lọ́yìn alhamdulillah wọ́n bá tẹ tíra wọ́n hà káàkiri ṣébi tó mọ̀ nìyẹn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lé oúnjẹ wọ́n ṣiṣẹ́ lé oúnjẹ rí tán mọ̀ nǹkan wọ́n á mọ̀ nǹkan tí mo wí àwọn tó ṣiṣẹ́ lé oúnjẹ rí wọ́n mọ̀ nǹkan tí bàbá wọ́n sọ yìí orúkọ ìsìláàmù ta fi ń jẹ àwọn èèyàn táwọn nǹkan jẹun ẹ̀ orúkọ ìsìláàmù ta fi ń jẹ àwọn èèyàn táwọn nǹkan jẹun ẹ̀ ó ní yíò ebi sì ń pa àwọn èèyàn àwọn àfáàsì ni a sọ wípé ọ̀nà kan ta tún dọ́gbọ́n wípé èyí tà ń ṣe ni a fi ń ràn wọ́n lọ́wọ́ kí ni ìrànlọ́wọ́ tó ṣe fún wọn bẹ́ẹ̀ kí ni ìrànlọ́wọ́ tó ṣe fún wọn mo fẹ́ máa ń bẹ̀rẹ̀ sí tú ní kọ̀ọ̀kan bàbá wọn bẹ̀rẹ̀ sí tú ní kọ̀ọ̀kan insha Allah gbogbo àwọn àṣírí tí ó tó pamọ́ yìí ó dá kíkálukú inú àwẹ̀ láwà kíkálukú kó yí ẹ là ó dá kí ó yẹ kálukú là kó mọ bí tó ń dojúkọ ẹ jẹ́ kẹ́ni kankan máa fi dúdú pé funfun fún wọn Bankaya. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Piracy. Òfin ni tó dè gbogbo èèyàn láyé. Piracy. Ojíwe oníwe tẹ̀. Ojílàáká onílàáká ìdà. Láìgbà yọ̀ǹda. Tí ó yọ̀ǹda fún ẹ. Ó lè ṣe ìtọ́ka wípé tíra tí ọ̀rọ̀ tí mo sọ yìí ó lágbájá lónìí. Ó lè ṣe ìtọ́ka ọ̀rọ̀ tí mo sọ yìí lágbájá lónìí. Ìyẹn òfin gbà wọlé. O ti dárúkọ ẹ̀ hásùwù ọ̀rọ̀ tó ṣe yẹn sí padà wípé òun ló ní. O ti dárúkọ ẹ̀ padà pé ọ̀rọ̀ tí mo kọ́ sí nígbà yóò ẹni ló ní ìgbà tó bá ti dárúkọ ẹ̀ nísàlẹ̀ ọ̀rọ̀ tó kọ́ tán. Àmọ́ ò dárúkọ òṣè kankan piracy náà ń pe rú ẹ̀. Piracy ni wọ́n pe bẹ́ẹ̀. Wọ́n ṣe lórí Kùránì. Àdìdé ńgbà náà. Àwọn bàbá wá dìde ńgbà náà. Àwọn èèyàn rò pé wàhálà ọkùnrin yìí pọ̀ yìí pé wàhálà mi pọ̀. Àwọn èèyàn rò pé wàhálà bàbá pọ̀. O lè pàṣẹ o lè pa orúkọ ẹni àwọn tó ṣiṣẹ́ o lè parẹ́. Orúkọ àwọn tó ṣiṣẹ́ o lè parẹ́. O wá kọrúkọ tiẹ̀ síbẹ̀. Àtẹ̀gbọ́n àtàbúrò. Ṣerú kan náà irú iṣẹ́ kan náà kọ́lẹ̀ ṣe. Yìí. Ìbéèrè nù ni. Tọ́jú yẹn ọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله ويعبدي سبحان الله العظيم سبحان الله ويعبدي سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأهدنا وفقنا إلى الحق وإلى طريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
jẹ́ àkókò ìdílé lọ́dún fún àwọn òbí lè yìí fún bàbá lẹ́kẹ̀ẹ́ nípa lábẹ́ àtàbáyọ̀ wọn kò bàbá